tó ọlọ́run lè dùn ọdọ ọba ògóògó ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àjàpè agbẹnumọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn Elédùmarè ìbà rẹ o adúpẹ́ o tó kà wáyé lénìí. ìbà lọ́wọ́ àwọn obìnrin àwọn akáṣọ lérí mọ́rẹ̀ rẹ̀ obìnrin bàbàm tó yànyàn ìbà yín o. ìbà láàlú ògiri òkò òbọ ẹlẹ́kùn sunkún kẹrù ọbẹ̀ ẹlẹ́kùn ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímísùmí láàárọ̀ yìí sùn fún ẹbọra tí jẹ́ látọ̀ pa èṣù mọ́sẹ̀mí mọ́sẹ̀lẹ̀ Yorùbá ọ̀tá wa ni wọ́n bá wà dà láàmú ọ̀tá ilẹ̀ Yorùbá mọ̀jẹ̀ wọn rí mú mi mọ̀jẹ̀ wọn ní sẹ́mi. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ alápòkà tọmọ aráyé ń pè lálápò orí bí kò ló bá júbàlẹ̀ ilẹ̀ òlànà ilẹ̀ ìbà rẹ o mọ̀jà ṣì ọ̀tẹ̀ mọ̀jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ̀jà gun ayé mọ̀jà ogun alẹ́sẹ̀ mọ̀jà jẹ sọ́fẹ̀ àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ̀jà bá wọn tẹ́ o Elédùmarè ó dọwọ́ rẹ. ẹ rí i pé ọ̀rọ̀ àná tá a mú wá láti ìlú Ìbàdàn láti ìlú Ọ̀yọ́ sọ́rí lọ́yọ́ state èyí tó ṣẹlẹ̀ lọ́yọ́ lánàá tó oríṣi méjì tó lágbára lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí ṣùgbọ́n ibi tó kọ sáwà lánàá làwa ń tọ̀ lọ yẹn ó tó kọ bòmí ìṣèta tá a rí tá a lé tá a rí òun ní tọrọ tí ààrẹ Lájí Abbas gbé jáde nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ táwa tó ń gbọ́ tá a wúlẹ̀ gbọ́ wípé àwọn kan sẹ́ndì àwọn èèyàn wá láti ìlú Àbújá gbogbo tí ń jẹ́ security apparatus tó wà ní àdúgbò yẹn àwọn ọdẹ ní o Àmọ̀tẹ́kùn ní o kankan báwọn ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ sí ní sa gbogbo kiri lánàá wọ́n ní DPO kan wọ́n pè ní Babangida ó wá síbẹ̀ yẹn ó sì sa gbogbo wọn lọ wọ́n ti kó wọn lọ Àbújá látàrí wípé Fúlàní pa ìyá kan ẹ̀rẹ́pù ìyá ẹ̀ ẹ̀tún dùn lọ́rùn tẹ fàgbọ̀gbọ̀ rẹ̀ jáde ọlọ́pàá ó ṣèwádìí in tó mọ̀ ń sọ níjọ́ kìíní àná rè yìí Babátúndé Dísù wọ́n ti fẹ́ torúkọ tí yín náà bọnú ẹrùfọ̀ tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n ti orúkọ yín bọnú ẹrùfọ̀ bíi títí ẹgbẹ́ tó kù ṣé Fúlàní lọ̀gá gbogbo wa ní Nàìjíríà ni tó fi jẹ́ pé tó bá wá ṣàbúrú èyí wọn ọlọ́pàá wà despite pé Yorùbá ló ní òkè pátápátá ńlẹ̀ nínú ọlọ́pàá Yorùbá ní president ìyá sì tún jẹ́ àwọn èèyàn wa tẹ́ ẹ bá jí lójú oorun tó bá sọ fún yín pé Yorùbá dán kankan wọ́n yẹ kẹ́ mọ̀ tí Yorùbá lè ṣe tó bá jẹ́ pé Yorùbá ya wèrè bíi títí wọn ní ẹrù pé gbogbo àwọn àlejò tí ń gbórí ilẹ̀ wa ìhórí bẹ́ẹ̀ gbé ẹ wá sọ ìlú onílùú àbí Ìdó ṣẹlẹ̀ Fúlàní ní ilẹ̀ Ìdó ẹ pààyàn sórí ilẹ̀ yẹn wọ́n ókè ẹja gbà pé wọ́n pààyàn àmẹ́ni tó pa sọ́lọ́pọ̀ ò ní ṣèwádìí ẹni tó pààyàn ẹ wàá ṣèwádìí ẹni tó pààyàn àwọn tí ń sọ pé nígbà kì í ṣe pé wọ́n ti dán kankan wo tó lòdì sófin o wọn ò mú Fúlàní kankan lé pé Fúlàní ló pa àbẹ́nìkan ló pa wọn àti ìdáyàn mú báyìí o ṣùgbọ́n torí pé àwọn náà ṣaláàbò lórí àdúgbò yẹn èyí ọlọ́pàá dẹ̀ dance to their tune àwọn aráàlú lẹ̀ tó wọ́n ń sà lẹ̀ tó arrest nǹkan títí ń ṣẹlẹ̀ bọ̀ látàyébáyé tá à ń complain. Babátúndé Dísù ẹ tètè wá nǹkan ṣe sí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn tọlọ́pàá wà tí Fúlàní ó náyàn tọlọ́pàá wà mú ẹni tí wọ́n nà tí ò ní mú Fúlàní tó náyàn ẹ bà orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá jẹ́ gbogbo ó dàrú kákó gbà pé yìí gangan lọ tá a lẹ Yorùbá àwọn tí wọ́n fi ọlọ́pàá kó ní Ìbàdàn lánàá nídò wọ́n gbọ́dọ̀ dá wọn padà o torí ẹ ṣe investigation lórí òkú alààyè tí ń lọ jẹ́jẹ́ rẹ̀ lẹ́wọ́n ṣe investigation lórí ẹ̀ lẹ́wọ́n mú kiri ta lọ́pọlọ dùn
òkú tí wọ́n pa tí wọ́n dú lọ́rùn ṣe investigation lórí ẹ̀. bẹ́ẹ̀ náà nípa ọba lẹ́kìtì kò sí investigation dọ́là. ẹni tó bá wá complain dẹ́wà mú kí ni ń dun àwọn èèyàn gidi gan ó máa da omi àláfíà ara orílẹ̀-èdè Nàìjíríà rú gbogbo tẹ́yìn ọlọ́pàá ń ṣe yìí yóò da omi àláfíà orílẹ̀-èdè rú. ẹ má bá tí lọ wọ́n fún wa nínú ọlọ́ṣọ́ omi àláfíà orílẹ̀-èdè yìí ó dàrú tó bá jẹ́ pé ẹni tó bá gbàyàn lójú ẹni tí wọ́n gbá lójú là á máa mú ẹni tó gbàyàn lójú ó máa lọ yóò máa yẹ fandafanda domi àláfíà orílẹ̀-èdè rú dàrú pápátá because àríbì kankan tí iléeṣẹ́ ọlọ́pàá ti gbé jáde pé ẹni tí wọ́n dú lọ́rùn o à ń ṣèwádìí àwọn tó ṣe ọṣẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n kígbe ẹgbàmí o tí ń ṣaláàbò lórí àwọn èèyàn bẹ̀ lẹ́wákì lẹ́kọ́ làbújá níbo wọ́n ti ń ṣerú ẹ̀ orílẹ̀-èdè wọ́n ti ń ṣerú ẹ̀ orílẹ̀-èdè wọ́n ti ń ṣerú ẹ̀ ìtawà ń pariwo nìyẹn tá a fi ń sọ̀rọ̀ gbogbo ìgbà ẹgbà ilẹ̀ Yorùbá lọ́wọ́ gbogbo wàhálà àjogún ìta sọ yìí bí eré ló máa rí lójú yín ipa yín ò ní padà ká tó bá dá àyè kan ipa yín ò ní ká ẹ lọ wo gbogbo orílẹ̀-èdè táwọn aburú báyìí ti ń ṣẹlẹ̀ tí gbogbo nǹkan ti rédèrèdè tí ò sí tíjọba ò ní sòótọ́ pẹ̀lú aráàlú ẹ wo nǹkan tó máa ń hẹ̀ǹdì ẹ̀ ṣé ẹ lọ pé yóò máa lọ báyìí ni ẹ̀yin rò pé bí ṣe máa lọ rèé ẹ̀ ń tanra yín níjọ́ kan yóò yí padà níjọ́ kan èso ló padà yóò lájà èso yóò padà yóò lé ajá ní kílápítà yóò bá pín bàbá tó jíde ìsù ó dọwọ́ yín o kéèsì àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ kẹ́ kọ́kọ́ handle lẹ́ Yorùbá rèé ṣe mọ̀ pé àwa kì í ṣe ọ̀daràn lọ́dọ̀ wa ń bí nígbà kéèsì Deborah mọ bí gbogbo ẹ̀yìn ọlọ́pàá ibi tẹ́ kẹ̀yìn sí pátá lẹ́kọ̀ọ́dù ń bẹ lọ́wọ́ wa nígbà wa pa Deborah Sokoto ṣé òkú Deborah padà jẹ̀bi ni ṣé ilé ọṣẹ́ ọlọ́pàá padà dájọ́ fẹ́ni tó pààyàn lórí lọ kéèsì Deborah a kì í sàmùkú mẹ́kọ̀ọ́ gbogbo wa là ń rí ìhà tẹ̀ ń kọ sára àlú ní gbogbo ìgbà à ń rí náà ẹ wá lọ mú àwọn tí ń ṣe aláàbò lórí ìlú àwọn ọdẹ tí ń sọ àdúgbò ẹ wá lọ ń kó wọn l'Àbújá nítorí kíni ẹni tó pààyàn ẹ wá àwọn tó ní ẹ má pa wá mọ́ àwọn lẹ wá mú níbo náà ti ń ṣerú ẹ̀. ẹ wá kan ṣe o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́ ọ̀gá nínú iṣẹ́ ọlọ́pàá ẹ wá kan ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àkókò tí yín lẹ̀ ń lò lòkulò yìí o tó bá jákòókò àwọn Fúlàní ni wọ́n èyí lò báyìí o òdodo rọbẹ mo sọ fún ilé nìyí nígbà tí olóyè Sunday Igboho lọ kìlọ̀ fún Sàlíù ní Gàngàn a mọ bí Buratai ṣe lé olóyè Sunday Igboho wọ Kòtónú tó fi rí mú wọ́n ti mọ́lé wọn tó ń wọ ẹ̀mí rẹ̀ kiri àmọ́ tójú rẹ̀ rí o yóò sì wá dórí akáyé tákàrà ọmọ túnṣe pọ́n gbogbo gbà ẹ wá àkànṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn bí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ Yorùbá ò bínú àwọn aláṣekù ó bínú sí gbogbo èèyàn ọmọ Yorùbá tẹ́ jẹ́ òbílẹ̀ jẹ́ sí orílẹ̀-èdè Yorùbá ilẹ̀ ó bínú sí gbogbo yín ìsọ pé yín lẹ́yìn òbílẹ̀ jẹ́ ni yín o ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwà òbílẹ̀ jẹ́ lẹ́ ń wù ilẹ̀ ó bí ilẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá bí yín à ń sọ àmọ́ ní inú wa dùn nígbà tí bàbá Bọ́lá Tinubu pariwo sí i tó fẹ́ kí Yorùbá dúró tí ò ní second election rẹ̀ ṣé bí ìyá ó ṣe máa jẹ wá lójú rẹ̀ rí tá à ní rọwọ́ họ tí ò sẹ́ni tí ó gbìjà wa tẹ wá expect pé a tún dìbò fún yín wọ́n wà tó máa fi àyẹ̀ jẹ wá lọ again
irú bọ́dá ti ń ṣerú rẹ̀ ha adé ká fún yín ẹdẹ sí bẹ́ẹ̀ gbọ́ ṣé torí pé kò ṣẹlẹ̀ síra yín ṣé torí pé kò ṣẹlẹ̀ yín rí òun ló jẹ́ gbogbo yóò máa wò pé kò sí tí ó ṣẹlẹ̀ pé kò sí tá a ṣe ẹgbẹ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá wọ́n ní ò sí tẹ́ ṣe wọ́n ní Yorùbá fòrò yálà ya yín pé kò sí tẹ́ fẹ́ ṣe gbogbo Yorùbá àwa nọ́mbà wí bàbá Bọ́lá Ahmed Tinubu àti Túnjí Dìísù wọ́n ní ò sí tẹ́ fẹ́ ṣe báwo mọ̀ fìyà jẹ wá lọ ní tó bá wù yẹ yìí náà máa wòran because mi ò rí irú ẹ̀ rí mi ò rí rí aka fún yín bí Yar'Adua ṣe tutù tó láyé kò fìyà jẹ àwọn ọ̀ràn rẹ̀ bí Murtala Muhammed bó ṣe wà lẹ́nẹ̀tì tó lé ayé rẹ̀ kò fìyà jẹ ìran rẹ̀ ṣe pé torí pé kúùpù kí lórúkọ ẹ̀ 1966 tó wáyé ní 15 January àwọn ọmọ Ìgbò ló hẹ́ díẹ̀ ló jẹ́ kí Murtala wà nínú àwọn tó pàtẹ́kì second coup ní June tí wọ́n dẹ̀ dúró pa àwọn gbẹ̀san wọ́n dẹ̀ gbẹ̀san Yorùbá nìkan ní ìgbẹ̀san lórílẹ̀‐èdè yìí kí ló dé wọ́n dẹ̀ mọ̀ fi wá rúbọ ní first coup 1966 wọ́n fẹ̀mí Yorùbá rúbọ nígbà tó tún di second coup wọ́n tún fẹ̀mí Yorùbá rúbọ ìjà ó wá níjà Yorùbá ìjà wo ni Yorùbá wá ń jà tó bá yá àwọn ọmọ kọrin wèrè wípé bí ọmọ ẹni ò bá ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sí ìdí ọmọ ẹlòmíì ó ti ń pẹ́ kí díẹ̀ òun gbófo kí káyé díẹ̀ òun bàjẹ́ ìdí tí ò bá wúlò fún ni ìdí òun bàjẹ́ ni àwọn pariwo à ń fọ́lẹ́ náà à ń palásàmọ̀ ẹ wá dákẹ́ ẹ fi wá gbólágídí ẹ ń wò pé kò sí ní tá a fẹ́ ṣe ọ̀wọ́n nìyàn àwọn èèyàn tí wọn ò nítumọ̀ bá a ṣe sọ fẹ́ Ẹgbẹ́tókun ní títí tí wọ́n fi sọ̀kalẹ̀ níbi tó wà kí wàá làbọ̀ Ẹgbẹ́tókun kí làbọ̀ rẹ̀ ọ̀rọ̀ owó tó nìkan ní kọ̀ọ̀kan owó lórílẹ̀‐èdè ni ọ̀wọ́n nìyàn bọ́ tó fi ilẹ̀ rẹ́kọ̀dù burúkú ni fáwọn ọmọ ṣe ìran Ẹgbẹ́tókun kan jáde fún political post ní àdúgbò rẹ̀ ń sìn káwọn èèyàn kan dìde kan ṣùgbà rẹ̀ pẹ̀lú wà burúkú pẹ̀lú kéèyàn máa wo ìran rẹ̀ nígbà tí ò jámọ̀ kankan kéèyàn máa wo ìran tara wọn jáde kéèyàn máa ṣe bí àti pé wọn ò jẹ́ kankan àmọ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ń tiẹ̀ géèmù ní fi Yorùbá play géèmù ní kò sí tó kàn àbá àmọ́ gbá yín lójú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò mọ̀ wò yín ran ni bọ̀ yín tó fún ní opportunity ẹ̀yin náà ẹ̀ wá ṣe bíi títí ẹ̀ ẹ̀yin náà ẹ̀ lo opportunity tẹ̀ ní náà ha sọ́sẹ̀ ìdìgbà tá a bá tó sunkún wá bá yín ni. àwọn èèyàn rán mi sí Olúdò adé òpẹ lórí yín bàtà òpẹ lẹ́sẹ̀ o ẹ ní sílẹ̀ tẹ bàbá ẹ̀sìn ọba jẹkùpẹ́ o tẹ́ ẹ̀ bá fẹ́ kí ìlú yẹn tú ẹ jẹ́ kí wọ́n àwọn tá a kó lọ sí Àbújá kí wọ́n dá wọn padà bí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn ó fi orí ilẹ̀ yẹn lẹ̀ nǹkan tó kà sí wa lánàá nìyẹn o pé àwọn fi ẹ̀hónú hàn ẹ̀hónú sẹ́lẹ̀ fẹ́ fi hàn oníkálukú ó kẹrù kó lù fún yín wọ́n mọ̀ sáà lọ lóògbóró Ìbàdàn níbi tó wà sí kí ọ. ṣe mọ̀ pé ọ̀rọ̀ ti wáyé lórí ọ̀rọ̀ dó yóò ti tó ẹ̀mejì sẹ́mẹ̀ta báyìí tó pé Fúlàní ní jẹgàba ní kọ̀ǹtró yín níbẹ̀ yẹn wọ́n dẹ̀ ròyìn wọ́n lẹ́yìn lẹ lọ ìbá ìtàwọn Fúlàní wá sí dò ó ní tẹ́ ń gbà lọ́wọ́ wọn allegation tàbí kàn yín nù wọ́n ní náà pé wọ́n ní ó dàbí ẹni pé ẹ̀ ń gba nǹkan lọ́wọ́ wọn ló jẹ́ mọ́ sáìdì wọn ibi tí wọ́n sọ dé kí wọ́n lẹ́yìn lẹ lọ pé àwọn ọlọ́pàá wá kí wọ́n máa kó àwọn ọdẹ bàbá wọ́n fa allegation kàn yín tí ò bá wá rí bẹ́ẹ̀ bọ́ta kẹsàn kẹjá yóò mọ̀ torí ìlú
àwọn ìlú tí ń kọminú pa àwọn kó kúrò lórí ilẹ̀ yín wọ́n tú ká yín lórí kókè yín nìkan ká máa dá lu yín ṣe pẹ̀lú Fúlàní. Even níbi tó sọ dé àwa là ń bẹ̀ wọ́n sọ dórí Olúbàdàn bọ̀ kí ṣe Ìbàdàn ìyẹn mélòó ló wà Olúbàdàn tí ó tún mọ́ Babaládọjà lórí bọ̀ Babaládọjà ẹ pé Olúdò kẹ́ bá sọ̀rọ̀ ìlú ó tún mọ́ lórí àwọn èèyàn sàwọn náà gbòòrò Ìbàdàn wọ́n sọ àyè sì wà ń gbòòrò Ìbàdàn wọ́n bá fi dòólẹ̀ fọlúdò yóò mọ àwọn náà mọ bí ń ṣe ń lọ. Ìdí rẹ̀ nìyẹn ìní sọ jù báyìí lọ lórí aspect ibẹ̀ yẹn. Ní òru ní kẹbí aago kan òru sáago mẹ́ta mo rí mẹ́sẹ̀jì kan tó worí aago mi mo dẹ̀ yẹ mẹ́sẹ̀jì yẹn wò láti Amẹ́ríkà ó di mẹ́sẹ̀jì bàbá Bánjí Akíntóyè bàbá rẹ̀ ń bá sáré yẹ̀wò ń bá gbọ́ mo rí ibi tí ọ̀rọ̀ tanijí tí bàbá sọ excuse me mo fẹ́ mu wá ń sìn mo fẹ́ kí everybody wa tó lórí tẹlẹ́mù wa káfí tí wa gbọ́. Nǹkan bàjẹ́ o Ọlọ́run ṣàánú wa nílẹ̀ Yorùbá. tó iná wọn tún ti mú lọ ní. Hello, Pastor Paul. Ẹ káàárọ̀, bí mo ṣe ń jí ni mo ń send a message sí i. It's a very, very important message. It's a message to all Yoruba people, àtọmọdé, àtàgbà, àtọkùnrin, àtobìnrin, àti sí àwọn ọba wa. Mi ò tẹ́ni tó ń sẹ́ndì mẹ́sẹ̀gì sáwọn ọba wa ò ní Bánjí Akíntóyè mi ò yẹn kọjá mi o. Àwọn ló ní wá o. Torí náà orí ìdọ̀bálẹ̀ mo wà tí mo fi ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn ọba wa. Mo fẹ́ kó make sure pé gbogbo àwọn èèyàn wa ló get mẹ́sẹ̀gì yìí o. Àwọn Fúlàní ránṣẹ́ wọ́n kọ́ rẹpẹtẹ pé àwọn ń bọ̀ wá pa gbogbo Yorùbá rẹ̀ tí wọ́n bá gbàwẹ̀ tán. Àwẹ̀ yẹn dẹ̀ máa parí ní 22nd of March. Pé àwọn ń bọ̀ wá pa gbogbo Yorùbá. Pé wọ́n máa wá ọba wa ní kọ̀ọ̀kan wọ́n máa pa wọ́n. Then wọ́n á wá gba ilẹ̀ wa á wá sọ di tiwọn. Ẹ má jẹ́ ká sọ pé wọn ò ní wá o. Àìsàn tó ń ṣe wọ́n bí ajá tó nídìí gbogbogbò ni kò lè wo ara ẹ̀ o. Kò dẹ̀ sẹ́ni tó lè wò ó. Nítorí náà ẹ jẹ́ ká dúró láti defend ilẹ̀ wa. In every town, rather in every hamlet nílẹ̀ Yorùbá, in every village, in every town, in every city, ẹ jẹ́ ká organize láti defend ilẹ̀ wa o. Òru náà máa ń wà, coward ni wọ́n. Wọ́n lè wá lọ́sàn-án gangan láti wá fèsì èèyàn láti jà. Wọ́n á wá ní nǹkan bí aago 2 lóru, nǹkan bí aago 3, 4. Nítorí náà a gbọ́dọ̀ ṣọ́ every one of our hamlets, our villages, our towns, and our cities. Ẹ jẹ́ ká ṣe yẹn from now on till the end of the next month. Bí wọn bá wá wá. Ẹ má jẹ́ ká sọ pé wọn ò ní wá o. Ẹ jẹ́ ká assume pé wọ́n máa wá o. Mo kí gbogbo ẹ̀yin kábíyèsí o. Mo ní kí Pastor Paul kó jọ kó send message sí yín o. Mi ò tẹ́ni tó mo repeat mi ò tẹ́ni tó send message sí yín. Ẹ̀yin lẹ́ni wá o. Ẹ̀yin lẹ́ send message sí wa. Àwa ò ní send message sí yín o. Orí ìdọ̀bálẹ̀ mo wà tí mo fi ń send message sí yín o. Bí mo ṣe ń send sí àwọn yòókù
gbogbo àwọn èèyàn wa yòókù nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí bí mo ṣe ń sẹ́ǹdì ẹ̀ sí yín o. Ẹ jẹ́ ká defend ara wa o. Àwa Yorùbá a ò kéré o. Ṣùgbọ́n téèyàn bá fi ajá tó ní dìgbòlugi sílẹ̀ tí ò ṣe nǹkan kan pa ẹ̀, tí bàbá ilé ń wò, tí ọmọdé ilé ń wò, tí àgbà ilé ń wò, tí obìnrin ilé ń wò, ajá tó ní dìgbòlugi á bo èrò púpọ̀ jẹ́ o. Ẹ má jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ sí wa o. Mẹ́sẹ̀gì àwọn Fúlàní yẹn mo ti send ẹ̀ sí many governments in the world. Mo dẹ̀ ti send ẹ̀ sí United Nations. Good. But ẹ má jẹ́ ká dúró pé àwọn United Nations, àwọn international community ló ń bẹ̀ wá defend wa o. Àwọn international community wọn kì í tètè yára sí irú nǹkan bí eléyìí kan lọ defend, kan lọ stop trouble o. Ní 1994 ní Rwanda, wọ́n ṣe ń fàṣẹ tán ṣe náà nìyẹn títí àwọn èèyàn fi para wọn títí 900,000 and more people ló kú ní United Nations tó dé. Bẹ́ẹ̀ náà làwọn United Nations ṣe falẹ̀ fàṣẹ ní Yugoslavia. Àwọn kan lára àwọn èrò tó different peoples bíi ti Yorùbá, Ìgbò kankan tó wà ní Yugoslavia, wọ́n làwọn ò ṣe mọ́mọ́, àwọn fẹ́ jáde. Àwọn yòókù kógun wọn lọ bẹ̀ sí bá wọn jà. Ó wá di rẹpẹtẹ, ó wá di pé wọ́n pa èrò púpọ̀ lọ rẹpẹtẹ kí United Nations àti international community tó wá dá sí o. Ẹ má jẹ́ ká dúró pé wọ́n ń bọ̀ o. Ẹ jẹ́ ká defend every hamlet, every village, every town, every city in Yorùbá land. Àwọn ọ̀dọ́ wọn náà ni wọ́n rán wá pé wọ́n ṣe gbogbo wọ́n fa gbogbo wàhálà yìí nílẹ̀ Yorùbá, nílẹ̀ gbòmíràn gbogbo ní Nàìjíríà. Àwọn ọ̀dọ́ wa náà ní kẹ́ jẹ́ ká organize o. Àwọn ọ̀dọ́ wa ready láti defend every hamlet wa o, every village wa o, every town wa o, every city wa o. Ẹ jẹ́ ká fà wọ́n mọ́ra o, ká bẹ̀ wọ́n kán jọ kán defend ilẹ̀ wa lóru o. Torí tiwọn torí pé wọ́n máa defend ilẹ̀ wa, ẹ jẹ́ ká máa shape until the end of April. Tí wọ́n bá wá yes, àmọ́ pé bóyá wọn ò ní wá. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká sùn nù, ẹ jẹ́ ká ready báyìí o láti 20th of this month ká bẹ̀rẹ̀ sí defend ilẹ̀ wa. Torí àwọn ọmọ tí a máa kó jọ pé kán máa defend ilẹ̀ wa lóru yẹn, ẹ jẹ́ ká dáwó díẹ̀díẹ̀ ní every hamlet, every village, every town, every city. Ẹ jẹ́ kí àwọn ará ìlú kan dáwó díẹ̀ kan fi pèsè oúnjẹ tí àwọn ọmọ wọ̀nyí á máa jẹ lóru. Kì í ṣe oúnjẹ rẹpẹtẹ, oúnjẹ bí àkàrà, bí bread, bí puff-puff. Bá ṣe a ní ìdí ẹ̀ o. Mo bẹ̀ yín o, gbogbo ilẹ̀ Yorùbá. Mo forí adé bẹ̀ gbogbo Yorùbá. Àwa Yorùbá kéré o. Èèyàn gidi ni wá o, àwọn Fúlàní ò jẹ́ nǹkan kan lára wa o. Ṣùgbọ́n tí ìbálé ilé àtàwọn ará ilé bá fi ajá tó ní dìgbòlugi sílẹ̀, á bó èrò púpọ̀ jẹ́ o. Ẹ má jẹ́ káwọn Fúlàní kan wá ba ìlú wa jẹ́ o. Pé àwọn máa lé wa kúrò, àwọn máa ṣe rárá o, wọn ò lè ṣe wọ́n yẹn o. But wọ́n lè da ìlú wa rú, wọ́n lè pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa, wọ́n lè kidnap àwọn èèyàn wa lọ sínú igbó. Ẹ má jẹ́ kán ráyè ṣe yẹn o. Mo kí yín o, mo repeat. Ẹ̀yin bàbá wa kábíyèsí, ẹ̀yin lẹni wá o. Ẹ̀yin lẹni wá o. Mi ò tẹ́ni tó ránṣẹ́ sí yín o. Ṣùgbọ́n emergency dé o. Òun ni mo ṣe ránṣẹ́ yìí.
ẹ má jẹ́ kí àwọn èèyàn wá sùn mọ́. Ẹ̀yin fún ara yín ẹ defend palace yín o. Ẹ ṣé o. Mo kí gbogbo Yorùbá o. ẹ ṣé bàbá. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà o. Mo kí àwọn ẹ̀yin orí adé o. ẹ ṣé bàbá. Ẹ ṣé o. ẹ ṣé gan sa bàbá. ọ̀rọ̀ lẹ gbọ́ tí bàbá ti sọ yẹn. nísìnyí báyìí ẹ̀yin ènìyàn wa mo fẹ́ kẹ́ ṣe oore kan fún wa lórí fídíò yìí. ẹ jẹ́ kí fídíò yìí ẹ jẹ́ kó go viral. ẹ bá wa tẹ̀ ẹ́ kó original, ẹ bá wa tì káàkiri torí lórí tẹlẹ́mù kí gbogbo àgbáyé ó rí. because iṣẹ́ ńlá kan wà tí bàbá gbélé wa lọ́wọ́ mẹ́ tẹ̀yìn ò mọ̀. bàbá fẹ́ kó bẹ̀rẹ̀ ní on the 20, bẹ̀mí fẹ́ kó bẹ̀rẹ̀ látòní torí Fúlàní gbọ́n àwọn náà létí ogun wọ́n lè tì wá sí 28 kí wọ́n bẹ̀rẹ̀ lọ́ndẹ̀ 19. so èyí ìta ti fetí gbọ́ yìí gbogbo àwọn tó bá jẹ́ jagunjagun tó jẹ́ ẹ̀ṣọ́ ọ̀tá nínú gbogbo ilẹ̀ Yorùbá pátá títí tó fi dé ilẹ̀ gómìnà lọ́hùn títí tó fi dé Kogi gbogbo bí táwọn ìran Yorùbá wà ẹ kó ọmọ síta ẹ wá owó láàrin ìlú kẹ wá owó láàrin ara yín ká dájọ́ kẹ jẹ́ káwọn èèyàn ní owó lọ́wọ́ tí wọ́n mọ̀ fi ra nǹkan fáwọn tí bá ń wà ń ta lálálẹ́. ẹ jẹ́ kó dẹ ọdẹ ìlú kó gbójú níta. ẹ jáde pẹ̀lú ẹ̀mí yín pẹ̀lú agbára gbogbo tẹ́ ní ẹ gbé jáde gbogbo tẹ́ gbé sóko ẹ lọ rù wálé kẹ dúró ta kẹ má jẹ́ káwọn ará abẹ́ ráyè wọlé sọ́dọ̀ yín. wọ́n ní títí ká ṣe bẹ́ẹ̀ títí tí ó fi wọ April ká mọ́ dòdejọ́ kan lásìkò tá a wà yìí ó ti bẹ̀rẹ̀ báyìí torí pé àwọn ti send message yẹn sí United Nations àwọn sì ti send ẹ̀ sí gbogbo leaders àgbáyé ṣùgbọ́n kì í yá toró ṣẹlẹ̀ ní Rwanda ní 1994 gbogbo alárántí wọ́n ní kí UN tó dé èèyàn 940 ti kú. ẹ wá wo bílẹ̀ Yorùbá ṣe rí tá bá lose 1 million ẹ mọ bí ó ṣe rí ní lára wa. Yorùbá ìfẹ́ lose èèyàn jọ o ayé wa ò ní bàjẹ́ o. ẹ má dóde pé ọmọ yín ní Túnjí Dìísù o. ẹ má dóde pé ẹ̀yin lẹ ní president Nàìjíríà. ẹ má dóde pé ẹ̀yin lẹ ní olórí kí ló ń pe àwọn people DSS. ẹ má dóde o. ẹ má dóde gọ́vnà kankan o. tẹ́ ẹ bá dóde wọ́n àwọn ọmọ ibi tí wọ́n gbà sá lọ tọ́ra àwọn náà ń sin àwọn people yìí kò sínú wọn tó lè jáde tó lè fọwọ́ sọ̀yà pé kì í ṣe àwọn làwọn ń sin Fúlàní tí wọ́n ń pa wá lẹ̀ Yorùbá torí pé wọn ò jáde gbìjà wa rí.